Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Òní ni ọjọ́ ajé, àràjẹ jẹun. Ajé òfìlè wa ṣe bùgbé, àlájẹ lọ́wọ́, àní lápò, àní nílé, àní lájẹ lọ́rùn. Tọ́rẹ́ ni a bá lájẹ lọ́rùn ti jẹ gbèsè nu. Aṣọ gbèsè ayé òní dá wò wá. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yẹ wá nǹkan kẹfìdílé tàbí kẹfìdílé nǹkan kájọ jàǹfààní lára sáyẹ́ǹsì àwọn bàbá wa yìí. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ní máa pariwo ẹ̀yìn dúdùn. Yín kọ́ ní kinní kan. Ẹ lọ wá àlùbọ́sà ayù. Àwọn onígẹ̀ẹ́sì a máa pè é ní gálíìkì. Kí ni mo pè é? Gálíìkì. Ẹ bá ti mú, ẹ dà á sódó. Àlùbọ́sà funfun, ẹ dà á sódó. Orógbó lọ́pọ̀lọpọ̀ tó ń te epo, ẹ dà á sódó. Obì, ìbá jẹ́ bàtà ni, ìbá jẹ́ góró ni, lọ́pọ̀lọpọ̀ ẹ dà á sódó. Atare, kànáfùrù, àǹbèrè díẹ̀, ìyèré, ẹ dà gbogbo ẹ̀ sódó. Ọyẹ gun, ẹ ti gun, ó ti kúnná, ẹ sá lórùn. Tó bá gbẹ kẹ́ tútù gún, tó bá gbẹ kẹ́ tútù gún, tó bá ti ṣe lọ́múlọ́mú dáadáa, ó dóògùn. Ẹ̀kọ́ gbígbóná là máa fi mu. Sórí ẹ̀yìn tó máa pariwo pé máa dùn ọ́ yẹn, àbí nǹkan kúrọ̀kúrọ̀ tínú rẹ̀ kàn máa kú gbùn òrùrù láì nídìí. Wọ́n gan ó dúpẹ́ fọlọ́run pé ara rẹ̀ ń ṣe yékéyéké. Tàbí ẹni tó jẹ́ pé gbogbo ìgbà kì í wọ́n pẹ̀lú òtútù ara àbó tútù gbáàyà. Tírú ẹni bí ó bá ní àrùn ọ́sà ọgbẹ́nú, ẹni kó dà sí ọsàn wẹ́wẹ́ kó máa fi mu ògì gbígbóná. Kì í jẹ́ kí àrùn burúkú ó dúró lára ẹni. Gbogbo àwa tá a bá lò yóò bá wa lára mu o. Ọmọdé lò, àgbà lò ó, yóò bá wa lára mu. Ṣùgbọ́n tó bá jẹ́ aláboyún, ẹ má lò tọ́lọ́sàn wẹ́wẹ́ fún o. Aláboyún lè máa fi lo ògì gbígbóná lásán. Kì í jẹ́ kẹ́yìn ó máa gé wọn. Kì í jẹ́ kẹ́yìn ó máa gé wọn. Bí a bá sì ń lò, ara ẹni ó máa ṣe kébékébé, kì í jẹ́ ó máa rẹni sára. Iṣẹ́ tó dáa ni. Ẹ lọ lò, ẹ dán wò, ẹ dúpẹ́ fọlọ́run. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? +234 80 32 98 32 98 +234 80 32 98 32 98. Nọ́mbà yìí tẹ́ ẹ bá pè tí ó bá lọ, ẹ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ní òsì lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Ẹ gbà kan sí +234 81 33 155 111 1 mẹ́ta +234 81 33 155 111. Tẹ́ bá ti pè méjèèjì dàrẹ́tì tí ó bá ti lọ ní òsì lórílẹ̀‐èdè Nàìjíríà ni, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp wọn ní sì dá yín lóhùn. Ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +22954651928 +22954651928. Ẹ gbà kan sí +22954651929 +22954651929. Á dára fún wa. Yóò yẹ wá, kò ní yé ẹ lẹ́. Ẹ dákun o, ẹ̀yin tẹ́ ẹ máa béèrè o. Ẹ kí ni ìta bá wá ṣe tán? Mo ní gúrùpù fún yẹn, à ń pè ní private group. Ìwọ tó o bá ti join gúrùpù yẹn, má béèrè kankan lọ́wọ́ mi ní dán lóhùn o. 5,000 ni wọ́n fi ń join rẹ o. Tó ṣù bá sì parí wọ́n san 5,000. Tó o bá ti lágbára rẹ̀ ya sẹ́nu ẹ kẹ́mú. Bó ṣe jẹ́ nìyẹn. Sẹ́nu ẹ kẹ́mú ni o. Ẹbẹ̀ wá ń ṣẹ́ DHL lẹ́fẹ̀ẹ́ fi gbé, ẹ̀yin lẹ́sanwó rẹ̀. Ẹbẹ̀ wá ń ṣẹ́ mọ́tò lẹ́fẹ̀ẹ́ fi gbé, ẹ̀yin lẹ́sanwó rẹ̀. Yóò yẹ wá o, kò ní yé ẹ lẹ́ o. Ẹ̀yin mi ní Benin àbí l'Abidjan láàárín ọ̀sẹ̀ 2 sí 3 sísìn, ẹ máa retí mi, á bára pàdé. Ire o, ire o, ire o. Ẹlòmíì ń béèrè pé mo ni mò ń gbé. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí.
Ìkòròdú ni mò ń gbé nílùú Èkó. Láti Ìkòròdú garage ẹ wọ mọ́tò tí ń lọ Báyékú. Ẹlẹ́yin ọbọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 Ẹgbẹ̀lẹ́ Lọ́yà. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.